kò sínú wa tó pé ẹni bá dẹ̀ kó òun pé kó jáde ṣùgbọ́n ohun tèmi ń wí ni pé ní ibi tí a wà lónìí o ní bá a ṣe wà o àti àwọn tó wà ń bẹ̀ lónìí àtọ̀gá wa àní Àtíkù ó ṣe dáadáa jù wọ́n lọ. ránṣẹ́ kọ́ léléyìí o now àwọn tó wà ń bẹ̀ lónìí ẹ̀ṣẹ̀ tí wọ́n tá a bá gbé jáde lónìí wọ́n gbogbo wọn ni wọ́n wọ̀ náà kì í ṣe pé wọ́n ó lọ ẹ̀wọ̀n nìkan ni wọ́n wọ̀ náà. ẹni Ọlọ́run bá bò ẹ̀ṣẹ̀ ẹni Ọlọ́run bò láṣìírí o. mi ò pé Àtíkù ọba bí mi léèrè pé kí l'Àtíkù papọ̀ ó ṣe ń gbò bá wà ń bẹ̀ mi ò pé yóò hùwà bí Jésù mi ò pé yóò hùwà bí Prophet Muhammad bẹ́ẹ̀ tí yóò ṣe bẹ́tà nílọ́pọ̀ méjì tí à ń rí sẹ́yìn lọ. awo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ẹni tó ń ṣe adarí wa ó lóun ò lè gba àwọn ìran míì sínú iṣẹ́ tó rò pé ó ṣe pàtàkì torí òun ò lè gbẹ́kẹ̀lé wọn tí ò bá lè gbẹ́kẹ̀lé ìran tèmi àti ìran tiẹ̀ àǹfààní wo ló wà fún tó dẹ̀ wà pé kémi ò tún wá máa káwọn ìran tèmi ò tún wá máa dìbò fóun káwọn ìran tí ó máa dìbò fóun ó lè pè wá pé ká dìbò fóun ṣùgbọ́n kò lè gbẹ́kẹ̀lé wa láti ṣe àwọn iṣẹ́ tó rò pé ó nípọn. fún mi ń bun ọ lọ́pọ̀lọ́ nké tí ó bá gbẹ́kẹ̀lé mi kí ló fi ṣe fẹ́ kémi ò gbẹ́kẹ̀lé ọ. ó bá gbẹ́kẹ̀lé mi bá dẹ̀ ṣùgbọ́n tí ó dá yọ mí kó mẹ́lòmíì.